Ẹ káàárọ̀, mo kí gbogbo àwa mùsùlùmí káàkiri gbogbo àgbáyé, mo kí gbogbo àwa kìrìsìtẹ́nì káàkiri gbogbo àgbáyé, pàápàá jùlọ mo kí gbogbo àwọn tó jóníṣẹ̀ṣe káàkiri gbogbo àgbáyé torí wípé ilẹ̀ Yorùbá ni gbogbo wa wà. Then àwọn fídíò tí à ń ṣe jáde gbogbo wa pátápátá la jọ ń wò, gbogbo tó ń ṣẹlẹ̀ láwùjọ, gbogbo tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá, gbogbo tó ń ṣẹlẹ̀ sọmọ Yorùbá káàkiri gbogbo àgbáyé, gbogbo wa la jọ ń wò papọ̀. Ìdí nìyẹn tó jẹ́ kí n kí wa papọ̀. Ṣé ẹ rí mùsùlùmí lèmi, gẹ́gẹ́ mo ti máa ń sọ fún wa wípé mi ò kí ń ṣe afá, irùngbọ̀n yìí mo fi ṣe ti súnà Ànábì ni, gẹ́gẹ́ bí àwọn afá sì máa ń sọ. Ọ̀rọ̀ kan ṣẹlẹ̀, ọ̀rọ̀ yẹn ti ń ṣẹlẹ̀ bọ̀ bí ọdún mélòó kan sẹ́yìn nílùú Ògbómọ̀ṣọ́ nípa awuyewuye lórí oyè lèmọ́mú àgbà ìlú Ògbómọ̀ṣọ́ tí oníkálukú ń sọ̀rọ̀ lórí ẹ̀. Ìdí tó mú èmi gangan jáde gẹ́gẹ́ bí mo ti ń sọ bọ̀ látẹ̀yìn ni wípé tá a bá ní kọ̀ọ̀kan wá torí pé a kì í ṣe àfà mùsùlùmí, tá a bá ní kọ̀ọ̀kan wá torí pé a kì í kọ́ mọ́ kéwú, tá a bá ní wípé kọ̀ọ̀kan wá nítorí wípé a kì í ṣe jálàbí, ṣùgbọ́n má jẹ́ ká tara wa. Tí ọ̀rọ̀ ìjà ẹ̀sìn kọ́lọ́ má jẹ́ ká rí lórílẹ̀‐èdè yìí lórí parí nílẹ̀ Yorùbá, àlọ́ ní jẹ́ ká rí rárá, àmì àṣẹ. A ò ní rógun abẹ́lé, a ò ní rógun ta. Tá a bá wá sọ wípé kọ̀ọ̀kan wá wá káwó gbéra. Tá a bá ní kò ní ṣẹlẹ̀ tẹ́ àwọn alákatakítí yìí nínú ẹ̀sìn, àwọn tó jẹ́ pé wọn àdúró nídùú kí nǹkan kó yanjú, wọn ò dúró kí ètò kó tò, tó jẹ́ wípé kàkà kí wọ́n parí ìjà, kàkà kí wọ́n jẹ́ kí ẹni tó jẹ̀bi kí wọ́n láàyè pé orí ẹ̀bi ló wà, kàkà kí wọ́n fi fún ẹni tó wà lórí ààrẹ ní sùúrù, kàkà kí wọ́n fi rìn lọ́nà tó jẹ́ wípé wọ́n pẹ̀tù sáwọn méjèèjì nínú, wọ́n jẹ́ kí oníkálukú ọmọ bó ṣe tó. Ṣùgbọ́n wá dàbí ẹni wípé ìmáàmù lèmi, ìmáàmù ni wọ́, àáfà ni wọ́, àáfà lèmi, ìyẹn ló wá mú kí àwọn míì kán máa tò sẹ́yìn ara wọn. Títò tí wọ́n ń tò sẹ́yìn ara wọn yìí wọ́n fi hàn wípé ní ti ń jẹ́ òtítọ́, ní ti ń jẹ́ òdodo, wọn lè sọ fúnra wọn. Tá a bá wá gbé yẹ̀wò yóò wá dàbí ẹni wípé irú ìró ìnìbòrùn, torí wípé tèmi náà bá ṣe ẹ̀ṣẹ̀ ọ̀ tí n bá ṣe ìgbésẹ̀ tó jọ mọ́rú tí àáfà Lágbájá ṣe, tí mò ń kun lẹ́yìn wípé n tó ṣe dáa, tí mi ò lè bá sòtítọ́ ọ̀rọ̀ tí mi ò lè bá sòdodo, tó bá dìgbà tèmi náà òun náà lè kún mi. Ó wá dàbí ẹni wípé bẹ́ẹ̀ ló ṣe rí lójú ti tèmi. Torí èmi ń wò wípé bọ́rọ̀ bá dàrú níwájú tó dàrú lẹ́yìn tó dàrú everywhere, àwọn àáfàá irú mi yìí mo garùn wò wípé wọ́n lè dúró láti ṣe àtúnṣe tọ́tọ́, ṣe àtúnṣe tọ́yẹ. Ọ̀rọ̀ nípa awuyewuye oyè lèmọ́mú àgbà ní Ògbómọ̀ṣọ́ tó fi tàmá ti bàbá wa ọba Gándì, tó fi tàmá ti ẹbí Ayélára, tó fi di sọ atayán àyàn débi wípé wọ́n ti gbé ọba àlú nípa ìjà yìí lé gbogbo àgbáyé lọ́wọ́, ká máa yọ owó àpèrè sọ̀hún, ká máa yọ owó bàbá wa ọba Gándì, tó jẹ́ wípé àwọn tí ń dẹ́rù iṣẹ́ yìí gangan wò wọn ò lè ṣe sí ọba àlú wọn. Ṣùgbọ́n ṣẹ́ kan kò kí ń ṣe lásán, tí ògiri ọ̀bá dẹ̀ lanu aláǹgbá ò lè wọbẹ̀. Àwọn tí wọ́n pera wọn lọ́mọ ìlú, àwọn tí wọ́n pera wọn ní ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́, tó jẹ́ wípé wọ́n lára wọn náà wà ń bẹ́, àwọn ni wọ́n gbé Ògbómọ̀ṣọ́ léta lọ́wọ́ ọmọ ìyọwó rẹ̀. Nítorí wàá mú mi ṣe fídíò yìí gangan, mo wo fídíò kan ó wá ṣe mí láàánú, torí wípé ẹni tó sọ̀rọ̀ níbi fídíò yìí ó ti sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ kan náà sẹ́yìn ọjọ́ máa ń tó tún gbé jáde yìí náà, tí gbogbo àwọn èèyàn dẹ̀ ń ṣe àlàyé fún wọn wípé olórí ẹ̀sìn Islam ni yín, àáfàá ni yín, ẹni tó kàwé tó ka kéwú ni yín, tó sì dáńtọ́ gẹ́gẹ́ báwọn èèyàn ṣe ń ròyìn yín. Ṣùgbọ́n ibi tí ìṣẹ̀ṣẹ̀ gbé bá ti wà, ẹ máa jẹ́ kí ẹni tó bá jẹ́ mùsùlùmí ẹgbẹ́ ara yín, tó jẹ́ àfáà ẹgbẹ́ ara yín, tó jẹ́ ìmáàmù ẹgbẹ́ ara yín, ẹ máa jẹ́ kó yé ẹni yẹn, ẹ jẹ́ kó yé ẹni yẹn, pàápàá jùlọ tí ìjà bá ń ṣẹlẹ̀, kó jẹ́ wípé ẹ ṣèwádìí ìjà yẹn, ẹ ò gbè sẹ́yìn ẹnì kankan, ẹ sọ tó tọ́, ẹ sọ tó yẹ. Bí ìjà yẹn ṣe rí gẹ́lẹ́, ẹ wá fi ṣe ìdájọ́ lórí ẹ ṣe ìrànlọ́wọ́ láti gbé pé ẹ paná wàhálà, ẹ paná fìtínà, ibi tọ́rọ̀ bá ti wọ́ wá ẹ ṣàtúnṣe níbẹ̀, kó má jẹ́ wípé ẹ ń gbé tí ọ̀jọ́ra wọn sẹ́gbẹ̀ẹ́ ara wọn. Kéèyàn máa fi ọba àlú tẹ́ máa fi wé lèmọ́mù. Gbogbo ara nílùú ìlú Ìlọrin bó ṣe wà yẹn ṣe yìí, ọba Ìlọrin lọ́yàn lèmọ́mù sí ní sínú mọ́ṣáláṣí rẹ̀, nínú mọ́ṣáláṣí ìlú ọba Ìlọrin lọ́yàn. Kéèyàn kan wá dúró wípé lèmọ́mù tó bá fọwọ́ ara rẹ̀ yàn sípò nínú mọ́ṣáláṣí jímà, òun pẹ̀lú ọba déédéé ni wọn ò jura wọn lọ. Èèyàn ńláńlá méjì làwọn méjèèjì, kò sẹ́ni tí ó mọ̀ pé èèyàn ńláńlá làwọn méjèèjì, táwa ló fira wọn jẹ. Ni mo fi ń sọ fún wa, mò ń padà bọ̀. Ẹ káàbọ̀ padà sórí ètò mi. Ní tí wọ́n fẹ́ gbìyànjú, mo fẹ́ fàyọ ni wípé ṣé àwọn àáfàá yìí ẹ̀rù máa ń bà wọ́n láti sọ tí ń jó títọ́, tí ń jẹ́ òdodo fún àáfàá ẹgbẹ́ ara wọn? Ṣé kò sínú Al-Qur'an ni láti jẹ́ wípé ní tí ọ̀jọ́ra wọn kẹ́ máa fi wéra wọn? Al-Qur'an ní ó là kalẹ̀ wípé ọba ju lèmọ́mù lọ. Torí wípé bọ́rọ̀ bá ń ṣẹlẹ̀, ẹni tẹ́ pé kò lè ṣe kọ́mọ́ fún lórí mọ́bàrí tẹ́yìn náà sì ń gbọ́ ní gbogbo gbà, kò lè ṣe kọ́mọ́ pòwe, kò lè ṣe kọ́mọ́ yàkàyàká ọba ìlú ẹ̀,
tó wá jẹ́ wípé tó bá wá sọ̀rọ̀ kan kékeré gbà ilé wa sì ẹ̀fẹ̀ jáde rí ti ń lọ ṣùgbọ́n gbogbo tí lèmọ́mù yìí ti ń sọ ó ti ń sọ bọ̀ látẹ̀yìn gbogbo ìgbésẹ̀ tó ti ń gbé bọ̀ látẹ̀yìn gbà ilé wa pìtẹ́ndì wípé ẹ̀ gbọ́ ẹ̀ rí àwọn kan lọ sẹ́ndì fọ́nrán kan sí yín tẹ́tí wá sẹ́ndì ẹ̀ sí yẹn lè fi ṣiṣẹ́ lórí rẹ̀ sí bó ti yẹ ká máa bá aṣíwájú inú ẹ̀sìn Islam nìyẹn torí mùsùlùmí òdodo lèmi tí wọ́n bá sì ń tàbùkù ẹ̀yin tẹ́ bá jẹ́ imam tí wọ́n ń tàbùkù ẹ̀yin tẹ́ bá jẹ́ àfa yóò máa kárò èmi yìí lára nítorí pé lèmọ́mù tèmi gbogbo yín jẹ́ ṣùgbọ́n mi ò wá ní lajú kalẹ̀ nítorí báwo kéwú nítorí wípé a kàwé káwá máa wo ẹ̀yin tẹ́ jẹ́ ìmáàmù wa tẹ́lẹ̀ ká kéwú dópin kéwú ẹ kàwé dópin àyè ṣùgbọ́n ọ̀nà tó yẹ kẹ́ ẹ rìn lọ́nà tọ́tọ́ yẹ ẹ lè rìn àwọn àká ògbéra a máa wò yín àníwò yín ran o a máa bá yín sọ̀rọ̀ àwa náà sọ tinú wa jáde lẹ́yìn ọba wura yín níwò wípé à ń wò yín lẹ́yìn ọba wura yín tí ẹ ò múra yín nímú wípé olórí ẹ̀sìn Islam ni yín ẹ sì ní àwọn èèyàn bìbà tọ́pọ̀ lẹ́yìn ọmọ kéwú pọ̀ lẹ́yìn àwọn àtàkéwú pọ̀ lẹ́yìn rẹpẹtẹ tẹ́ ẹ̀ wá ní fi ìwà yín kẹ́ fi hàn wá gẹ́gẹ́ bí olórí tí a lè tẹ̀lé gẹ́gẹ́ bí aṣíwájú tẹ́lẹ̀ pé tẹ́ bá ti wà sí fún wa a máa ń múrí múlò lára wà sí yín ṣe màkà òní káwọ́ gbéra ìdí nìyẹn tẹ́mi ṣe fi ṣe fídíò jáde tí mo fi ń ta yín jú wípé mi ì ní dẹ́yìn lọ́wọ́ ẹ̀yin àfa àti ẹ̀ bá lọ straight kẹ́ ẹ sọ bó ti tọ́ kẹ́ ẹ sọ bó ti yẹ tó dàbí ẹni pé ẹ̀ ń fọgbọ́n gbè lẹ́yìn ẹnìkan ni àníyé sọ tòró ti tọ́ òdodo lèmi ń jà fún gbogbo ẹnikẹ́ni tí bá ti wá ń sọ títọ́ gbogbo ẹnikẹ́ni tí bá ti ń sọ òdodo òun lèmi wà lẹ́yìn rẹ̀ pàápàá jùlọ bó lọ́ba àánú ṣe lè wà tẹ́yìn ọ̀dọ̀ tí ọba àánú yín ìmáàmù lọ́rin ọ̀dọ̀ tí ọba àánú rẹ̀ ìmáàmù ọ̀fọ̀ ọ̀dọ̀ tí ọba àánú rẹ̀ ìmáàmù ìwó ọ̀dọ̀ tí ọba olúwo bóde ìmáàmù Ògbómọ̀ṣọ́ sì wá máa dọ̀ tí ọba àánú tiẹ̀ táwọn wà máa wò báyìí táwọn rẹ́rìn sáàmù pé bí ṣe ń ṣe ọba àánú tiẹ̀ yẹn táyé bá gbájú bẹ́ẹ̀ lọ yóò tún fò sórí ọba onílù ọba àánú mi dé àwọn míì náà máa fi ṣe àríkọ́ṣe burúkú nìyẹn tó lè dá dẹ́ gbogbo wà sí tẹ̀ wá ń ṣe fún gbogbo àgbáyé sọ́yẹ kọ́ hàn lára tiyín gangan as ìmáàmù àgbà as ìmáàmù mọ́sálásí láti jà sí àfa ànáná sọ́yẹ kọ́ hàn lára tiyín náà tàbí kò yẹ kọ́ hàn torí ẹ̀yin ṣe wà sí fún gbogbo ayé bọ̀ sẹ́yìn ń chẹ́kì ara tiyín gangan wà sí tẹ̀yìn ń ṣe yẹn ṣé ó hàn lára tiyín náà gẹ́gẹ́ bí ìmáàmù àgbà ṣé ó hàn lára tiyín kọ́mọ̀ jẹ́ wípé ẹ̀yin kan ń ṣe wà sí fáwa ni wà sí tẹ̀yìn ń ṣe táwa tá a kéwú tẹ́rù ń bà wá tá a mú òfin Ọlọ́run ṣẹ tá a ń gbà fún ànábì Muhammad sallallahu alaihi wasallam gbogbo tẹ́ ní ká máa ṣe làwa ń ṣe gbogbo òrìn rere tẹ́ ní ànábì ní tẹ́ fi ń kọ́ wa làwa ń gbìyànjú làfi ń kọ́ sí ànábì Muhammad sallallahu alaihi wasallam ǹjẹ́ ẹ̀yin náà wá ń tẹ̀lé tí ẹ̀yin náà ń tẹ̀lé ṣé àgbáyé lè rí àpẹẹrẹ rẹ̀ lára tiyín náà bẹ́ẹ̀ ṣe ń fi ìwà rere ròyìn ànábì Muhammad sallallahu alaihi wasallam ẹni ìkẹ́ ẹni ọlá ẹni ìgẹ̀ ẹni tọ́lọ́run nífẹ̀ẹ́ sí tọ́lọ́run yọ́nú sí ẹni tí ó gbà wálẹ̀ lọ́jọ́ ìgbéde àlìkámà ǹjẹ́ bí wà ànábì ṣe rí bẹ́yìn ṣe fi ìwà ròyìn ànábì yẹn ṣé gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà nìwà tiyín náà rí tó ṣe é tẹ̀lé ṣé ó ṣe é tẹ̀lé tó ṣe é kọ́pì torí gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ kọ́rántí ẹni tó mọ̀ gbọ́ tó bá ń fi ọgbọ́n gbé ọ̀rọ̀ kalẹ̀ tó ń fi ọgbọ́n hun ọ̀rọ̀ kalẹ̀ tó ń fi làákàyè tó ń fi òye ìmọ̀ kéwì ìmọ̀wé tó fi ń pẹ́ ọ̀rọ̀ sọ káàkiri bẹ́yìn ṣe wá ń sọ ní bẹ́ẹ̀ ṣe ń pẹ́ ni làwọn làákàyè náà ń tẹ̀lé yín náà ń bá yín fọgbọ́n gbọ́ ẹ wá ń sọ sí wípé wútúbà tí ń bọ̀ yìí o kó ṣe é jẹ́jẹ́ kó sọ̀rọ̀ bí èèyàn Ọlọ́run kó sọ̀rọ̀ bí ó ń sùúrù kó fọpọlọ gbé èyí tó àwọn èyí tó bá ti ṣe sẹ́yìn ńkọ́ àwọn wútúbà tó ti ṣe sẹ́yìn ńkọ́ ajẹ́pẹ́ tí ń gbọ́ wútúbà rẹ̀ ẹ ti mọ̀ pé èèyàn tó le ni ṣùgbọ́n gbà tó bá ti wá sọ̀rọ̀ sí pé ẹsẹ̀ wo ni mọ́sẹ̀ lágbájá ẹ bá ń bí ẹsẹ̀ wo ni mọ́sẹ̀ lè mọ́mù tó lé ẹ bá ń bí gangan kọ́sọ̀ ẹsẹ̀ ń jáde ìsínlẹ̀sẹ̀ wa ń kọ wípé wútúbà tí ó bá ṣe lónìí yìí sí o kọ́ ọmọ ọgbọ́n tí ó fi ṣe o kó ní sùúrù àwọn tó ti wá ṣe sẹ́yìn kọ́sẹ̀ jàdùkú ló fi ṣe ni ṣé pátá ló fi ṣe àwọn tó wà sẹ́yìn ní sẹ́ni pé ẹ̀yin lẹ́ ń sọ̀rọ̀ ẹ̀yin lẹ́ múra yín lápẹ̀ tẹ̀lé mi ká lọ mo fẹ́ ká wo fídíò yìí kẹ́ni òfìlà ká ìgbọ́ kẹ́ fìlà ká ìwò ṣé ìmáàmù ó yẹ kọ́ máa kọ́kọ́ na ìmáàmù ẹgbẹ́ rẹ̀ lọ́wọ́ láti tán sọ̀rọ̀ rẹ̀ ni tàbí kọ́ máa fi style bóun gbé lẹ́yìn rẹ̀ kọ́ máa dákún sọ̀rọ̀ ìmáàmù yẹn ẹ jẹ́ ká jọ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká fi wo fọ́nrán yìí ká kọ́mẹ́ntì sábẹ́ rẹ̀. bisimilahi rahman rahim alhamdulilah thumma salatu wa salam ala rasulillah sallallahu alayhi wa sallam. Dúpẹ́ púpọ̀ fún Allah subhanahu wa ta'ala tó ṣe wá ní mùsùlùmí tó ṣe wá ní ọmọlẹ́yìn ànábì sallallahu alayhi wa sallam ànábì tó jẹ́ wípé gbogbo nǹkan lọ́lọ́run kọ subhanahu wa ta'ala ó kọ bá a ṣe sọ̀rọ̀ ó kọ bá a ṣe gbọ́rọ̀ ó kọ bá a ṣe fèsì ọ̀rọ̀ ó kọ bá a ṣe yanjú ọ̀rọ̀ tó jẹ́ wípé tígi bá rèlùgì tòkè rẹ̀ là kọ́kọ́ yanjú ànábì kọ́ wa bá a ṣe lè kọ́kọ́ yanjú tòkè nígbà míì tígi bá rèlùgì tó jẹ́ wípé ká kọ́kọ́ yanjú tìsàlẹ̀ yẹn ni ó mú kí ọ̀rọ̀ yanjú ànábì tó kọ́ wa bígi ṣe lè rèlùgì táà ní kọ́kọ́ gbé tòkè tó jẹ́ pé tìsàlẹ̀ là kọ́kọ́ gbé
tí situation bá kọlù fún bẹ́ẹ̀. Alhamdulillah Rabbil Alamin, láàárọ̀ yìí mo rò pé kí n rọra rest díẹ̀ kó tó di àsìkò tí Jumat activities máa bẹ̀rẹ̀. Lillahi alhamd, àwọn ẹrú Ọlọ́run kankan sẹ́ndì fídíò kan sí mi. Fídíò yẹn ó jẹ́ ti bàbá wa Ọba Ghandi Orúmọgẹ́gẹ́, Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́. Ọlọ́run kí ó má jẹ́ kí Ògbómọ̀ṣọ́ ó dàrú láyé ti bàbá náà. Series of course ó wá tún tẹ̀lé fídíò yẹn. Ìyẹn ló wá jẹ́ kí n wò pé jẹ́ n wò, torí mo kọ́ wò pé tí n bá ṣe tán máa wò ó, mo ní láti rest díẹ̀ kí Jumat activities tó bẹ̀rẹ̀. But ìgbà tí series of course tó tẹ̀lé fídíò yẹn, ìyẹn ló prompt mi láti tètè wò pé kí ló ń ṣẹlẹ̀. Mo wá rí i pé bàbá wa Ọba Ghandi Orúmọgẹ́gẹ́, Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́, àwọn ni wọ́n ṣe program yẹn ní Ògbómọ̀ṣọ́ Town Hall. Ìgbà tí mo wá wo fídíò yẹn, nítorí kó wá sọ́kàn mi ni wípé kò gbọ́dọ̀ jẹ́ recent video from bàbá wa Ògbómọ̀ṣọ́. Kí ni fídíò náà dálé lórí? Èmi ò kì í replay video, I don't do it. Mi ò tiẹ̀ máa ṣe, even bí mo bá máa ṣe, it is never part of my style, because téèyàn máa ń replay lọ́pọ̀lọpọ̀ ọgbà in tó bá dáa ni, in tó dáa tó lè má láàfíà ìjọba nílùú, tí ò tún ní mú kí ẹni tó bá tún ṣẹ̀ṣẹ̀ wò kó wò pé ló tó báyìí nìyẹn máa ń replay. Ìgbà míì àwọn tó máa ń replay nǹkan yẹn, mi ò sọ pé wọn ṣe dáa o, ṣe mọ̀ pé kálukú ló ní philosophy tó fi ń lo ayé ẹ̀. Alhamdulillah, but mo wo fídíò yẹn, mo rí i pé bàbá wa Ọba Ghandi wọ́n ń sọ̀rọ̀ nípa dispute, àìgbọ́ra ẹni yé tó ṣẹlẹ̀ lórí ìtẹ́ ńlá méjì tó wà l'Ógbómọ̀ṣọ́. Tí mo fẹ́ káwọn èèyàn kọ́kọ́ mọ̀ ní pé àga ńlá méjì, òun ni àga ọba àti àga ìmáàmù ìlú. Tó bá jẹ́ pé ìtẹ́ la fẹ́ lò, káwọn èèyàn kọ́kọ́ gbọ́ yé pé ìtẹ́ ńlá méjì ni ìtẹ́ ọba nínú ìlú àti ìtẹ́ ìmáàmù ìlú o. Ìtẹ́ ńláńlá méjì ni o. Tó bá jẹ́ pé ipò la fẹ́ pè, ipò ńláńlá méjì ni ipò ọba inú ìlú àti ìmáàmù inú ìlú o. Tó bá jẹ́ pé ààyè la fẹ́ pè, ààyè ńláńlá méjì láàyè ọba àti ààyè ìmáàmù inú ìlú o. So bàbá wa Ọba Ghandi wọ́n ń sọ̀rọ̀ lórí àìgbọ́ra ẹni yé tó ṣẹlẹ̀ lórí àga ọláńlá méjì tó wà nílùú Ògbómọ̀ṣọ́, àga ọba àti àga imam, ipò imam àti ipò ọba. Tá bá ń sọ̀rọ̀ wípé ẹnìkan jọba, tá bá ń sọ̀rọ̀ wípé ẹnìkan jẹ́ imam, we don't consider the personality of the person holding that seat at that particular point in time. We talk of the seat. Tá bá ń sọ wípé ọba Ògbómọ̀ṣọ́, ìmáàmù Ògbómọ̀ṣọ́, tá bá ń sọ wípé ìmáàmù Ògbómọ̀ṣọ́, ọba Ògbómọ̀ṣọ́, àrífà sí bàbá wa Ghandi gangan as a person o, àrífà sí Dr. Tolhat Ayilara as a person o. We are referring to the seat. Ipò yẹn là ń rìfà sí o. Ìyẹn ló fà ló fi jẹ́ wípé tá bá fẹ́ sọ̀rọ̀ bàbá wa Tinubu, presidency, when we are talking of presidency, à ń sọ̀rọ̀ nípa ààyè tó jẹ́ pé òun ni number 1 ní gbogbo Nàìjíríà nínú ìṣèjọba. Now, if you want to talk about the person holding the seat presently, láìsẹ̀ mẹ́dàkọ̀ bàbá wa Tinubu o. Therefore, tá bá ń sọ̀rọ̀ Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́, kìí ṣe bàbá wa Ọba Ghandi gangan là ń rìfà sí o, à ń rìfà sí ààyè yẹn. Tá bá fẹ́ ṣẹ̀ṣẹ̀ wá sọ pé òkè o, bàbá wa ti Ọba Ghandi tó di ààyè yẹn mú presently. So tá bá ń sọ̀rọ̀ ìmáàmù Ògbómọ̀ṣọ́, à rìfà sí Dr. Tọ́líà o, à ń rìfà sí ipò yẹn, ààyè yẹn. Tá bá ìṣẹ̀wá a fẹ́ sọ̀rọ̀, a wà ní òkè Dr. Tolha
àwọn ni wọ́n di ipò yẹn mú presently. So ìyẹn ló fà tó fi jẹ́ wípé tẹ́ bá wo bàbá wa ọba Gandhi àti bàbá wa ìmáàmù Dr. Tọ́lá, alhamdulilayi àwọn méjèèjì wọ́n dàgbà nípò bí bàbá wa ọba Gandhi ṣe ju bàbá wa Tọ́lá lọ lọ́jọ́ orí wọn, àgbàlagbà ipò yẹn ni ó sọ wọ́n di àgbàlagbà. Bí ìmáàmù Tọ́lá bẹ́ẹ̀ ṣe rọra kéré sí bàbá wa ọba Gandhi lọ́jọ́ orí wọn, ipò yẹn ti sọ wọ́n di àgbàlagbà. So torí ẹ̀ ló fi jẹ́ pé kò sí bọ̀bọ́ imam, kò sí ọmọ imam, bàbá imam ló wà. Torí ẹ̀ ló fi jẹ́ pé bó ti wù kí imam yẹn kéré tó lọ́jọ́ orí, kò sí ti ń jẹ́ ọmọ imam, bọ̀bọ́ imam, ẹ̀gbọ́n imam, bàbá imam ni tá a bá ń rí fà sẹ́ni gangan tó jẹ́ imam yẹn. Bó ti wù kí ọba ó kéré tó lọ́jọ́ orí, kò sí bọ̀bọ́ ọba, kò sí ọmọ ọba, kò sí ẹ̀gbọ́n ọba, tá a bá ń rí fàṣẹn tó dúró lórí àpèrè yẹn gangan, bàbá wa ọba la máa wí. Now bàbá wa ọba Gandhi wọ́n wá ń sọ̀rọ̀ lórí àìgbọ́ra-ẹniyé tó wà láàrin ọlọ́lá ńláńlá méjèèjì tó wà nílùú Ògbómọ̀ṣọ́ lọ́wọ́lọ́wọ́, tó jẹ́ wípé ipò táwọn méjèèjì wà yẹn Ọlọ́run méjì àárí ogun wàhálà wípé wọ́n ṣèjọba, pé ìjọba wa ní kí wọ́n yọ wọ́n, ipò àjẹwọ̀ ni, oyè àjẹkú ni. So oyè yẹn tá a bá wo ti wíwà lórí àpèrè ó ju gbogbo oyè yòókù lọ. Tẹ́yìn bá jẹ gọ́vnà ó ní tẹ̀níọ̀, tẹ́yìn bá jẹ president ó ní tẹ̀níọ̀, tẹ́yìn bá jẹ chairman local government ó ní tẹ̀níọ̀, tẹ́yìn bá jẹ ẹni oyè ẹni ipò tẹ́yìn bá wà ó ní tẹ̀níọ̀ wípé ọdún mẹ́rin ló máa lò, ọdún mẹ́jọ ló máa lò, ọdún kíníkà ló máa lò. Tẹ́yìn bá ti di ọba, iye ọdún tí ó lò Ọlọ́run nìkan ló kù tí ó sọ. Tẹ́yìn bá ti di imam, iye ọdún tí ó lò Ọlọ́run nìkan ló kù tó mọ̀ ọ́. Àyàfi tí kankan nu ẹni tó ní ipò méjèèjì bá ṣe ìjọba ìlú, torí pé ìjọba lágbára ju gbogbo wọn lọ. Lẹ́yìn Ọlọ́run, agbára Ọlọ́run tó tóbi lọ́hùn. Lọ́hùn tí ọ̀sàgbára kankan tó lè bá fi gbágbá agbára ìjọba. Ọlọ́run tó gbé agbára fún. Ṣùgbọ́n tá a bá ti yọwọ́ yẹn kúrò, ipò tí àwọn méjèèjì dì mú àti bàbá ọba Gandhi àti ìmáàmù Dr. Tọ́lá, ipò tó tóbi ni. Now bàbá ọba Gandhi wọ́n wá ń sọ nínú fídíò yẹn wípé wọ́nranwọ̀nran tí ìmáàmù ń ṣe yẹn, mo wò pé mo ti specify, torí pé ẹni ìmáàmù ló lè jẹ́ báyẹn according to ìmọ̀ òfin Ọlọ́run àtòfin èèyàn gẹ́. Wọ́nranwọ̀nran tí ìmáàmù ń ṣe yẹn, àmọ́ wò pé bàbá ò tí specify now, ọ̀rọ̀ yẹn sì wà speculated. Later on bàbá wa tún wá dákọ pé ìmáàmù Tọ́lá mo wá fẹ́ pe àwọn àkíyèsí kan níbẹ̀ yẹn. Ẹ rí mo yẹ title program yìí, tẹ́ bá ojú mi ẹ rí pé ojú ìdojú pé ó ní the rest lóòótọ́. Kódà mo fò dìde bí mo ṣe gbọ́ nǹkan yẹn ni mo dẹ̀ wá bẹ̀rẹ̀ program yìí. Kódà mi ò pé ẹnìkankan nínú àwọn concerned persons, ìyàwó mi nìkan ni mo kàn sọ wípé mo fẹ́ ṣe fídíò kan sí. Fídíò yẹn dẹ̀ ó fẹ́ mú àlàyé tó le díẹ̀ lọ́wọ́. That was what I told one of my wives. Lẹ́yìn ẹ̀mí ìsọfẹ́ nìkan
di pé ẹ bá ń gbé àga ẹ bá mú microphone kí sáré ṣe prógráàmù yìí fún ìdí mẹ́ta. ẹ rí mo táìtì prógráàmù yìí mo pè ní bàbá wa Ọba Gandhi's speech. Mi ò sọ pé insult, mo ní speech. Ìdí tí mi ò sì sọ pé insult tí mo fi pè ní speech òun ni wípé mo fẹ́ kí gbogbo ẹ̀yin mùsùlùmí tí ẹ bá gbọ́rọ̀ yìí kẹ́ ṣe sùúrù gan, kẹ́ ṣe sùúrù gan. Kò dẹ̀ sí ní tí a fẹ́ gbà nù ká mọ rúná sí bí wàhálà bá fẹ́ ṣẹlẹ̀. No, it is never part of Islam kéèyàn máa rúná sí nǹkan. Ṣé ẹ mọ̀ pé Yorùbá máa ń sọ pé onígbèsè ò pa ni bí ọjọ́ owó pẹ́. Ìtumọ̀ eléyìí ni pé ẹni tí èèyàn jẹ ní gbèsè tó bá tiẹ̀ fẹ́ ṣe sùúrù lórí pé èèyàn ò tí ì rí gbèsè rẹ̀ san, tẹ́ni tó jẹ́ third party bá wá ń sọ wípé ó yẹ kó ti sanwó yẹn náà, ọjọ́ owó yẹn náà ti pẹ́ létí ẹni tá a jẹ́ ń gbèsè, ó ṣeé ṣe kó ní gbèsè ò bínú kọjá bó ṣe fẹ́ bínú. Ìyẹn ni mo ṣe táìtù ẹ̀ ní Ọba Gandhi's speech, mi pè ní insult. Ení nìyẹn. Ìdí ẹlẹ́ẹ̀kejì tí mo fi pè ní Ọba Gandhi's speech tí mi ṣe pè ní insult ó ní wípé mo fẹ́ bìlíìvù, mo fẹ́ fún bàbá wa ọba ní excuse yìí pé fídíò yẹn ò gbọ́dọ̀ recent, kò gbọ́dọ̀ jẹ́ pé recent fídíò ni lọ́dọ̀ ẹni tí ó jẹ́ ọba ìlú, tó jẹ́ pé òun ni bàbá gbogbo aráàlú, tó jẹ́ yí pé tí nǹkan bá tiẹ̀ fẹ́ dàrú láti ibì kan tó a bá rí i pé bóyá ọmọdé kan ó ń ṣe bí ọmọdé àbí ẹnìkan ó ń ṣe bákan, ọba ìlú tí Yorùbá máa ń sọ pé onílùú kò ní fẹ́ kó tú. Mo rò pé kò lè jẹ́ recent program ni bàbá wa Ọba Gandhi ó ti wá lọ sọ wípé ìmáàmù ń ṣe wọ́nranwọ̀nran nínú town hall tí gbogbo aráàlú wà ń bẹ̀. Ó di méjì. Ẹlẹ́ẹ̀kẹta tí mi fi pè ní insult, tí mo fi pè ní speech látọ̀dọ̀ bàbá wa Ọba Gandhi ó ní wípé mo fẹ́ gbọ́yé dáadáa wípé kí gbogbo wa náà tá a bá ń gbọ́, tá a jẹ́ mùsùlùmí tá a wò, tá a mọ kí ni ipò ìmáàmù gbogbo ìlú, kí ni ipò máàmù lọ́dọ̀ Ọlọ́run, lẹ́yìn náà lọ́dọ̀ ẹ̀dá, gẹ́gẹ́ bí gbogbo wa náà ṣe mọ ipò ọba, tó dẹ̀ jẹ́ wípé tí anybody tó bá dìde tó bá lọ sọ ọ̀rọ̀ tó jọ mọ́ insult sí ọba, èmi o mò ń bẹnu ẹni tí ó sọ wípé no, béèyàn ṣe ń àdírẹ́sì ọba kọ́ nìyẹn. So now ọ̀rọ̀ yẹn bàbá Ọba Gandhi ó ti wá ṣọ́ wípé Ìmáàmù Tọ́lá àwọn ni wọ́n ń rí fa ọ̀rọ̀ yẹn sí. Inú tí mo fi wá tètè fẹ́ ṣe ọ̀rọ̀ yìí, ẹ rí i pé mo wá tún kọ wípé my candid advice fún bàbá wa Ìmáàmù Dr. Tọ́lá. Kí n tó sọ ìdí tí mo fi sọ wípé mo fẹ́ advice Dr. Tọ́lá, ẹ jẹ́ n sọ nǹkan fún yín. Mo fi Ọlọ́run ọba tí agbára gbogbo nǹkan bẹ lọ́wọ́ rẹ̀, mo fi búra. Èmi àti Ìmáàmù Tọ́lá a kì í sọ̀rọ̀. Ìpè mo máa ń pè wọ́n máa ń pè mí, no, we hardly talk on phone. Nínú kọjá yìí pé àwọn wà lọ́dọ̀ ẹnìkan tí wọ́n wá sọ̀rọ̀ kàn mí, tẹ́lẹ̀ àyà mo ẹjẹ́ ń pè Mùdúrà Jígini tí wọ́n bá mi gbé fóònù fún wọn tí wọ́n fi bá mi sọ̀rọ̀, tàbí kọjá pé mi náà wà lọ́dọ̀ ẹnìkan tá a sọ̀rọ̀ kan Ìmáàmù Tọ́lá tí a wàá sọ wípé òkè ẹja pè wọ́n ẹ gbé fóònù fún wọn, ọ̀rọ̀ wọ òjú bá ń lọ. Mi ò kì í pè wọ́n, wọn kì í pè mí, so mi kì í ṣe pé emotion wà lára rẹ̀, fáànù máàmù ni, no, mi kì í ṣọ̀tá ìmáàmù, but a kì í ṣe ọ̀rẹ́ kò rí òsùn. Nítọ́dà èmi àti ìmáàmù pọ̀ nǹkan mẹ́ta ni. Ìjọ́mọ ìyá mùsùlùmí ó dà wá pọ̀ tó tóbi gan, ení. Ẹlẹ́ẹ̀kejì, tribe dà wá pọ̀. Ìjọ jẹ́ Yorùbá ó dà wá pọ̀. Ẹlẹ́ẹ̀kẹta, academics ó dà wá pọ̀ wípé ọ̀mọ̀wé ni mí.
ọmọkéwu ni mí. So academics yẹn ó kó pé ìjọ jẹ́ oníkéwu àti ìjọ jẹ́ oníwèé ó kó pọ̀. Those are the three relationships between myself and Dr. Imam Tolihat Ayilara. But à ń sọ̀rọ̀ nípa justice nísìnyí báyìí, a dẹ̀ ń sọ̀rọ̀ nípa equity, èyí tó yẹ pé òun gan ni ní tí Islam pèpè sí. Bàbá wa ọba Tolihat, bàbá wa ọba Gandhi, with due respect sir, ọ̀rọ̀ yẹn tóbi, títóbi tí kò dẹ̀ dáa ni fún ipò tí Imam Dr. Tolihat dì mú. Bó ṣe jẹ́ pé tá a bá rí ẹnìkan tó sọ ọ̀rọ̀ tó tóbi tí ò wá dáa sí àpèrè tẹ́yìn náà dì mú yẹn, èmi o, ẹ má jẹ́ sọ pé àwa, èmi mo máa dìde, mo máa sọ̀rọ̀ wípé no, bọ́n ṣe ń àdírẹ́sì ipò ọba kọ́ nìyẹn. Torí pé gbogbo ẹni tó bá jẹ́ ọba ìlú àbí ìmáàmù ìlú àbí gọ́vnà ìlú àbí aláṣẹ ìlú àbí olórí ààyè kan, òun gẹ́gẹ́ kọ́ ni èèyàn máa ń àdírẹ́sì o, ipò rẹ̀ yẹn lèèyàn máa ń àdírẹ́sì. Ìyẹn ló fi jẹ́ pé nínú òfin gan téèyàn bá jẹ́ èèyàn pàtàkì tó wá ní nǹkan ṣe pẹ̀lú pé àwọn ọlọ́pàá fẹ́ rí wọn kí n lọ arrest o, wọ́n máa ń invite mi fún wípé rárá o, ẹ lè lọ arrest ìmáàmù o, ẹ lè lọ arrest ọba o, ẹ lè lọ arrest ọlọ́lá kan o, ẹ invite mi. Tí wọ́n bá wá wo tipò rẹ̀ tí wọ́n invite ẹ̀ tí wọ́n pọ́nlé tóun ò wá consider àpò rẹ̀ tó fẹ́ máa dọ́jì tó fẹ́ máa sákiri, ìyẹn ló tó kan arrest. So bàbá wa ọba Gandhi, ọ̀rọ̀ yẹn tóbi títóbi tí kò dẹ̀ bìfìtì ipò tí yín tẹ́ dìmú gẹ́gẹ́ bí bàbá gbogbo ìlú tó jẹ́ olórí ìlú tí ò ní fẹ́ kó tú, àti títóbi tí ò dáa tí ò bìfìtì ipò tí Dr. Tolihat tán dìmú. Bàbá wa ọba Gandhi, you don't consider Dr. Tolihat himself this time around, you consider the seat he sits on, you consider the post he is holding. Bẹ́ẹ̀ náà ló ṣe jẹ́ pé n ta máa ń sọ fún ìmáàmù náà, tá a bá fẹ́ ra rí ọ̀rọ̀ kan tó náà fẹ́ ra lágbára tí ò dẹ̀ bìfìtì ipò imam láti sọ sí ipò ọba, a máa ń sọ fáwọn náà pé no, you don't consider ọba Gandhi directly, you consider the seat the post is holding sir. Bàbá wa ọ̀rọ̀ yẹn ó kù díẹ̀ káàtó sir, with due respect sir, fún ipò tí Imam Tolihat tí wọ́n dì mú. Àrò kì í gbóná kó mọ̀ tutù sir, bó ti wù kó rí, ẹnìkankan ò tí ì rí nǹkan ṣe sí i lọ́wọ́lọ́wọ́ báyìí ju pé ẹ̀yin ni ọba Ògbómọ̀ṣọ́. Ẹnìkankan ò tí ì rí nǹkan kan ṣe sí i náà lọ́wọ́lọ́wọ́ báyìí ju wípé ìmáàmù Dr. Tolihat ni ìmáàmù àgbà Ògbómọ̀ṣọ́. So mo dẹ̀ bẹ̀ Ọlọ́run subhanahu wa ta'ala, ipò yẹn Ọlọ́run má jẹ́ ó bọ́ mọ́ yín lọ́wọ́, ipò yẹn Ọlọ́run má jẹ́ ó bọ́ mọ́ ìmáàmù Tolihat náà lọ́wọ́, ipò yẹn Ọlọ́run jẹ́ kẹ́ ẹ rí ṣe ó bá yín ṣe, ipò yẹn Ọlọ́run jẹ́ kí ìmáàmù Tolihat náà rí ṣe ó bá wọn ṣe, ipò yẹn tó jẹ́ ti ọba àti ipò imam Ọlọ́run dákun bá ní fífi ìlú Ògbómọ̀ṣọ́ láyà balẹ̀. Bàbá wa ọba, ẹ dákun ọ̀rọ̀ yẹn mo fẹ́, ẹ dákun sà, ẹ bá ní ṣàtúnṣe ọ̀rọ̀ yẹn, nítorí wípé kò sí mùsùlùmí kankan láyé, mo tún sọ bàbá wa ọba, kò sí mùsùlùmí kankan láyé tó lè jẹ́ wípé mùsùlùmí ni o, tó jẹ́ wípé gbogbo qualities tẹ́ fi lè pèyàn ní mùsùlùmí yóò wà lára rẹ̀ tí ó gbọ́ ọ̀rọ̀ yẹn tínú rẹ̀ máa dùn, kódà bó jẹ́ wípé ó ń bá ìmáàmù Tolihat jà, ẹ lè rí mùsùlùmí kan kó celebrate ọ̀rọ̀ tẹ́ sọ yẹn sà. Gẹ́gẹ́ bó ṣe jẹ́ wípé kò sí olóríire kankan tó jẹ́ ọmọ ìlú tó lè gbọ́ wípé ẹnìkan sọ ọ̀rọ̀ asádà, ọ̀rọ̀ tí ò dáa sí ọba ìlú tínú rẹ̀ ó wà dùn. Bí a bá ń jà Yorùbá níbi ìtìká púpọ̀, and at the same time Yorùbá máa ń sọ wípé tá a bá ń sunkún a máa ń ríran. Ọ̀rọ̀ yẹn tóbi sà, bàbá wa ọba Gandhi, ẹ lọ wò dáadáa wípé àkọ́kọ́ náà ẹ̀yin kì í ṣe mùsùlùmí. Mo wá fẹ́ sọ fún yín pé ẹni tó bá dé òpin ipò nínú Christianity tó jẹ́ ẹ̀sìn tí yín sà, tẹ́ ẹ mọ̀ sí bóyá pásítọ̀ náà ní òpin ipò nínú Christianity, bó jẹ́ pé imam ní òpin ipò tó tóbi tí ò sí ipò tó tó nínú ẹ̀sìn tiwa tó jẹ́ Islam. Tí wọ́n bá sọrú ọ̀rọ̀ báyẹn sí ẹni tó jẹ́ pé ó ti dé òpin ipò nínú ẹ̀sìn tí ẹ̀yin náà bá gbà pé ńlẹ̀ sìn, tẹ́ fi ń sin ẹni tẹ́yin bá gbà pé olẹ́lẹ́dàá yín, kò ní dùn mọ́ yín sà. Gbogbo wa padà sọ pé no, rárá o, a kì í jẹ igi tí wọ́n bá sin mọ́ súyà, a kì í jẹ mọ́ súyà, a yọ súyà kúrò lára igi ni wọ́n fi mọ̀ pé eléyìí ọlọ́gbọ́n ni, kò jẹ súyà tigitigi. Ipò tí
ipò yẹn jẹ́ ta ló ń pè mí ipò yẹn jẹ́ bí igi tó wà lára súyà, ẹni tí ó wà nípò yẹn òun ni bí súyà tó wà lára igi yẹn. Tá a bá fẹ́ bá wí ẹ mọ̀ pé a máa ń jẹ súyà lẹ́nu ni, ìtumọ̀ ni pé a fẹ́ bá súyà wí, a fẹ́ rún lẹ́nu. Èèyàn ó yà mọ̀ bó ṣe lè yọ súyà yẹn kúrò lára igi tí ò ní jẹ súyà yẹn tibitibi kó má bàa padà dá wàhálà alẹ́ sọ́nà fún tiẹ̀ torí pé èèyàn ò kí ń jẹ igi. So ipò mọ́ọ̀mù yẹn ipò tó tóbi ni o nínú ìsìlámù sà bàbá wa ọba Ghandi. Ọlọ́run ò ní jẹ́ kí ìlú dàrú mọ́ yín lórí lágbára Ọlọ́run. Ọlọ́run ó dẹ̀ bá wa fi ìlú Ògbómọ̀ṣọ́ ní àyàbalẹ̀ lágbára Ọlọ́run lásìkò tí yín eku ó máa ké bí eku, ẹyẹ ó sì máa dún bí ẹyẹ. Ẹ dákun sà bàbá wa ọba Ghandi, ọ̀rọ̀ yẹn tóbi ní títóbi tí ò dẹ̀ bí fíìtì ipò tẹ́ ẹ gbé lọ́wọ́ gẹ́gẹ́ bí olórí ìlú tí ò ní fẹ́ kó tú kódà kó jẹ́ wípé wọ́n bí yín nú. À ń pe kíní kan ní defence of provocation. Yín tí mi ò fi lè gbà wípé kò sí lọ́ọ̀yà tó lè dìfẹ́ǹdì ọ̀rọ̀ yẹn wípé provocation ló mú bàbá wa ọba sọ. Ó ní wípé in tó ṣẹlẹ̀ láàrin ìgbà tí ọ̀rọ̀ ń gbóná láàrin wọn sí ìgbà tí bàbá wa ọba Ghandi ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ yìí kò sí ti jẹ́ provocation láàrin yẹn mọ́. Tẹ́yìn bá fẹ́ claim defence of provocation yóò jẹ́ wípé provocation yẹn ó recent, yóò wá jẹ́ pé reaction tí ẹni tí wọ́n provoke yẹn tó react lọ́nà tí ò dáa yẹn yóò jẹ́ wípé ó papọ̀, kò sí gáàpù láàrin reaction yẹn àti provocation yẹn. Tábàárẹ̀ ní ti sọ wípé provocation ló mú bàbá wa ọba Ghandi sọ wípé odidi ìmáàmù ló ń ṣe wọ́nranwọ̀nran, no a sọ wípé no, ní ti jẹ́ provocation kò gbọ́dọ̀ sí gáàpù nínú òfin láàrin provocation àti reaction tí the provoked person tó máa take sá. Ọ̀rọ̀ yẹn ti ń gùn, ọ̀rọ̀ yẹn ti ń settle down, ọ̀rọ̀ yẹn ti ń die down lọ́dọ̀ gbogbo àwọn tí wọ́n wà ń ta gan. Ní ìròpẹ́ nìkan kan ń sọ̀rọ̀ kankan ó máa sọ wípé ọba Ghandi ìmáàmù Ògbómọ̀ṣọ́ mọ́, which means pé Ọlọ́run ti ń sọ wípé kí nǹkan yẹn kó máa rọlẹ̀ kó máa rọlẹ̀ kó máa rọlẹ̀. Èyíkéyìí nínú bàbá wa ọba Ghandi tí wọ́n di ipò tó tóbi mú l'Ògbómọ̀ṣọ́ àti bàbá wa Dr. Imam Tọ́líà táwọn náà di ipò tó tóbi mú nínú Ògbómọ̀ṣọ́, èyíkéyìí tó bá tún ra rí nǹkan kan tó bá bí nínú sí ẹnì kejì bóyá directly látọ̀dọ̀ the parties involved ni o àbí directly látọ̀dọ̀ àwọn èèyàn tí wọ́n yípo àwọn méjèèjì, kò yẹ kí ọ̀rọ̀ tó le tí ò bí fìtì ipò ìkankan náà méjèèjì kò yẹ kó lè jáde látẹnu ẹnìkan sí ẹnìkejì mọ́. Kí Ọlọ́run ọba subhanahu wa ta'ala kó bá wa yanjú àwọ̀ náà. Bàbá wa ọba ẹ dákun torí Ọlọ́run sà, tẹ́ ẹ bá tún ọ̀rọ̀ yẹn gbọ́ sà, tàbí tí àwọn tí wọ́n jẹ́ olórí ẹ̀sìn lọ́dọ̀ yín ẹni tó bá jẹ́ wípé ó wà sínsí àánú wọn yóò sọ wípé no sir, your excellency sir, àbí your highness sir, your majesty sir. Ọ̀rọ̀ yẹn tóbi láti sọ fún ẹni tó bá di ipò ẹ̀sìn ọ̀rọ̀ yẹn tóbi láti sọ fún sà. Bí ti bàbá wa ọba Ghandi ṣe rí nìyẹn torí pé mi fẹ́ kó gùn. Now Imam Dr. Tọ́lá, my candid advice to you, ìsọ tí mo fẹ́ sọ yìí rí láyé pé ẹ dákun ẹ bá ń jẹ́ kọ́rọ̀ tí mo sọ yìí ẹ bá ń jọ́ dọ́dọ̀ Imam Tọ́lá, ṣùgbọ́n màá sọ lónìí. Ìsọ sẹ́ni kankan rí pé ọ̀rọ̀ tí mo sọ yìí ẹjọ́ dọ́dọ̀ ẹ̀ tí mo sọ sí torí pé èmi ń tèmi máa ń sọ fún yín I am different. Difference yìí mi kìí ṣe wípé mo sọ wípé mo dáa, ṣùgbọ́n ní tí mo sọ ni wípé ìrònú tèmi yàtọ̀. Tí n bá fẹ́ correct nǹkan tí mo fẹ́ pe àkíyèsí sí nǹkan kan, ẹni tí ọ̀rọ̀ involve gangan ní ọ̀pọ̀lọpọ̀ máa ṣe tí wọ́n ń ṣe yẹn ni. Àwọn èèyàn tí wọ́n lè tẹ̀lé ọ̀rọ̀ tí ò dáa òun gangan ni ó yẹ kí wọ́n jẹ́ main audience, primary audience fún wa. Bàtà sọ̀rọ̀ àwọn RMQK nsìn ẹ̀mí àgbà ni o, èyí tó péré lábòye àgbà ni o àti èyí tó péré nkéwú ńlá ni wọ́n ti mí ní tí wọ́n ń ṣe ti wọn gangan. Àwọn tí wọ́n jẹ́ primary audience wa òun náà làwọn èèyàn tí ọ̀rọ̀ òye tí wọ́n fẹ́ fọ́ọ̀lù sínú trap yẹn. So tọ́rọ̀ wa bá lè dọ́dọ̀ ẹ̀mí àgbà kó dọ́dọ̀ ẹ̀, tó bá lè dọ́dọ̀ kéwú ńlá kó dọ́dọ̀ ẹ̀, tó bá lè dọ́dọ̀ amòye àgbà kó dọ́dọ̀ ẹ̀, ṣùgbọ́n àwọn tí ọ̀rọ̀ wa gbọ́dọ̀ dé ọ̀dọ̀ wọn tí ó fi wà effective adẹ̀finiládà gangan jù òun ni àwọn audience tó jẹ́ wípé àwọn wà in a state of confusion. Ṣùgbọ́n màá sọ wípé ẹjọ́ eléyìí ẹni tó bá lè mọ bí ó ṣe dọ́dọ̀ ìmáàmù Dr. Tọ́lá ẹjọ́ dọ́dọ̀ wọn, mo fi Ọlọ́run búra mi pé wọn mi ì dẹ̀ ní pé wọn because justice is my concern, justice is my concern and
mo ní justice is my concern fún ìbáṣepọ̀ èmi àti ẹ̀dá, sincerity is my concern ní ìbáṣepọ̀ èmi àti Ọlọ́run ọba ẹlẹ́dàá mi. Ṣùgbọ́n tó bá mọ bó ṣe lè dọ́dọ̀ wọn ẹjọ́ dọ́dọ̀ wọn. Advice mi fún Imam Toleha òní pé ẹjọ́ òní ni Jímọ̀ ìkànnù tí mo fi tètè fẹ́ ṣe kíní ní breaking something náà nìyẹn. Imam Dr. Toleha bó ti wò ó mọ ẹ mọ́ fèsì sí ọ̀rọ̀ yẹn. Ọ̀rọ̀ tí bàbá ọba Gandhi sọ tẹ́ ẹ bá ti palẹ̀ mọ́ àti sọ̀rọ̀ sí ọ̀rọ̀ yẹn pé èmi ń ṣe wọ́nrán ó yẹ kéèyàn sọ̀rọ̀ ó yẹ kéèyàn fèsì, ṣùgbọ́n Dr. Toleha mo fi Ọlọ́run ọba mo fi bẹ̀yìn ẹ má fèsì. Torí Ọlọ́run mo ń bẹ Imam Dr. Toleha Ayilara ẹjọ́ torí Ọlọ́run ẹ má fèsì. Tẹ́ ẹ bá ti palẹ̀ mọ́ èsì sílẹ̀ lórí ọ̀rọ̀ yẹn nídìí èsì o, but ẹjọ́ ẹ má fèsì. Imam Toleha mo fi Ọlọ́run bẹ̀yìn. Bí àwọn tí wọ́n súnmọ́ yín bá ti wò pé no, this is nonsense, Dr. Imam Toleha ẹ gbà wípé àlàáfíà ìlú ó tóbi ju insult tó bá ṣẹlẹ̀ sí yín lọ. Imam Dr. Toleha mo bẹ̀yìn torí Ọlọ́run personality yìí Ọlọ́run tí ni ó tóbi ẹ gbàgbé ẹ̀, kò sí ẹni tí ó lè demarket yín gẹ́gẹ́ bó jẹ́ pé kò sẹ́ni tó lè demarket bàbá wa ọba Gandhi náà, kò sẹ́ni tó lè demarket yín. In academics you are holding a fantastic and fantabulous post, doctorate degree tí è ṣe wípé honorary doctorate degree. Imam Toleha it is great. Ẹ mẹ́jà tara wa ẹni tí ò bá tọ̀ ọ̀nà yẹn tí ò bá gba ọ̀nà yẹn tí ẹnìkan ò bá tọ̀ ọ̀nà yẹn ní ọmọ òkè dókítà kíni torí ẹ̀ ló jẹ́ pé kò sí bí mo ṣe lè máa báyàn fa nǹkan tó bá jẹ́ meritorious title òun ló bá ní wàláì mi ò ní mú kúrò lára rẹ̀ pé ìmáàmù kíni ọba kíni dókítà kíni no, gbogbo àwọn nǹkan tá a sọ yìí kì í ṣe ń tó rọrùn. So Dr. Toleha ní in academics láti lè di doctor wàláì kì í ṣe nǹkan kéke. Ẹran tí bàbá wa ọlọ́lá jùlọ wa His Excellency Engineer Seyi Makinde the current governor of Oyo State, ẹran tí wọ́n sọ náà ń gbà wọ́n kí yín fún doctorate degree yín wọ́n ní ipò yẹn kì í ṣe pò kéke wípé àwọn gan tẹ́rì sí àwọn sápadà ni. So it means you are great. The post you are holding is great in academics, and in religion the post you are holding is great. You are the chief imam, undisputable chief imam of Ogbomoso land. So torí Ọlọ́run ẹ má fèsì. Imam Dr. Toleha mo bẹ̀yìn lórí pé Dr. Toleha ń ṣe wọ́nranwọ̀nran ẹ má fèsì. Ẹjọ́ torí Ọlọ́run tó bá jẹ́ pé ẹ ti palẹ̀ èsì mọ́ ẹ má fèsì. Ẹ jẹ́ kí èsì máa fọ́ra rẹ̀. Ìtumọ̀ eléyìí ni pé ẹ jẹ́ kí bàbá wa ọba Gandhi gangan kí wọ́n padà realize pé táwọn náà bá padà jókòó wọn ò pé ọ̀rọ̀ yẹn dẹ̀ tóbi o, ẹ já fún ẹni excuse pé ọ̀rọ̀ yẹn jáde ni kò ń ṣe pé bàbá mí ni ẹ̀. Ìtẹ́ mọ̀ pé ọ̀rọ̀ yẹn jáde kò ń ṣe pé bàbá ọba Gandhi mí ni ẹ̀ ní pé ẹ wá wà àwọn ọ̀rọ̀ tí wọ́n tún sọ lé pé a ní mi ò ṣe Imam Toleha ẹni kó jáde kó wá sọ ẹ̀ṣẹ̀ tí mo bá ṣẹ̀ ó túmọ̀ sí pé bàbá yẹn sì fẹ́ràn Imam Toleha. Wàhálà ń ṣẹlẹ̀ lọ́wọ́ ni ibẹ̀ èṣù kò dẹ̀ lápá tí ẹ iná mọ̀ pé mọ̀dàrú lè sùn. So ẹ má fèsì ẹ lọ ẹ jẹ́ kí n dá padà sínú Quran ẹ̀yin náà mọ̀ ẹ pé náà lẹ́gbẹ̀ẹ́ lọ́wọ́ ó sọ wípé idfa billati hiya ahsan fa idha alladhi baynaka wa baynahu adawatun ka annahu waliyyun hamim. Ọlọ́run wa ni wa ma yulaqaha illa alladhina sabaru wa ma yulaqaha illa dhu hadhin azim. Ọlọ́run ní idfa billati hiya ahsan gbogbo ìgbà tó bá jẹ́ wípé orí ń tó dùn ọ́ látara ẹni tó dúró gẹ́gẹ́ bí ọ̀tá ó ṣe é ṣe kó mẹ́jọ ọ̀tá ó jẹ́ wípé situation circumstance ló jẹ́ ó dàbí ọ̀tá lásìkò yẹn torí mi mọ̀ bí ọba ìlú kan ṣe lè rò pé òun lè ṣàṣeyọrí pẹ̀lú kó máa bá ìmáàmù ìlú yẹn ṣọ̀tá, and at the same time mi ò mọ̀ bí ìmáàmù ìlú kan ṣe lè rò pé òun lè ṣàṣeyọrí kó máa nígbà tó bá ń bá ọba ìlú yẹn ṣọ̀tá, especially láwọn ìlú tó jẹ́ pé wọ́n wà conservative. tó Ògbómọ̀ṣọ́ jẹ́ ìkan bẹ̀. Ògbómọ̀ṣọ́ is one of the conservative towns. Ògbómọ̀ṣọ́ is one of the conservative towns. Conservatism in the sense wípé ìmáàmù ọba wọ́n rò pọ̀, so ọba ò lè ṣe láì rí ìmáàmù náà ò lè ṣe láì rọ́ba. So tí wàhálà bá wá ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ó ń ṣẹlẹ̀ ní àlejò ní wàhálà yẹn ó máa padà kúrò bẹ̀. So bàbá wa Imam Dr. Toleha ẹ lọ gbọ́ yé dáadáa please ẹ má fèsì tó negative. In tó dáa jù rárá ni kẹ́ ẹ má fèsì. Tó bá jẹ́ pé ẹ fẹ́ fèsì ẹ wá fèsì tí Kùránì ní ká fọ̀.
irú èsì wo Quran ní ká fọ̀ in such a situation? Quran ní idfa billati hiya ahsan. If you want to defend yourself from anything that is negative comes to you from your enemy, idfa billati hiya ahsan. Ọlọ́run ní defend yourself in the best way. In the best way ni kò fi defend. Ọlọ́run tó wá ṣàlàyé in the best way tá fi defend you. Ó ní fa idha alladhi baynaka wa baynahu adawa. Fèsì dáadáa débi wípé ẹni tọ́ta wà láàrin ìwọ àti ẹ̀yẹn ka'annahu waliyyun hamim. Treat ẹ̀ bí ẹ pé is an intimate friend to you. Ẹ wo Islam, ẹ̀yin tí Islam ò yé. Ẹ wo one of the beauties of Islam. Ọlọ́run ní ìtọ́ dáa jù tó o bá rí ní tí ò tẹ́ Ọlọ́run látọ̀dọ̀ ẹni tí ìjà wà láàrin yín. Bàbá wa ọba Gandhi àti Imam Tọ́lé àwọn kì í ṣọ̀tá o. Wọn kì í ṣọ̀tá. Ìjà wà láàrin wọn lẹ́ni. Ìjà wà láàrin bàbá àtọmọ. Torí pé Imam Tọ́lé náà fẹsẹ̀ rinlẹ̀ pé bàbá àwọn lọ́ba Gandhi jẹ́, which is true. Ìjà wà láàrin bàbá àtọmọ lọ́wọ́ nìyẹn. Ìjà wà láàrin ọlọ́lá ńlá méjì. Ẹnikẹ́ni má sọ bẹ́ẹ̀ mọ́ nígbà kan tí mo kọ́ sọ̀rọ̀ pé ọlọ́lá ńlá méjì làwọn méjèèjì. Ọlọ́lá ni ìmáàmù ìlú tí è ṣe pé kékeré, pàápàá jùlọ ìmáàmù tó qualify. Ìmáàmù Dr. Tọ́lá qualify to be an imam now. He is qualified to be chief imam of Ògbómọ̀ṣọ́. Nínú ìmọ̀ ó qualify. Ìmọ̀ èèyàn mọ̀ tán èèyàn ó mọ̀ mọ̀ ìgbà míì ibi tí level mọ̀ èèyàn bá dé ipò tí wọ́n bá gbé yẹn sí ó máa ń léèyàn lérè kéèyàn ó tún lọ wá ìmọ̀ yẹn sí. So Dr. Tọ́lá bismillah kò ní pọ́blẹ́mù kí ni ó jẹ́ kí ni ó mú mọ̀ lágbára Ọlọ́run kò dẹ̀ ní ní tí ó fi lọ pàdé Ọlọ́run. So gbogbo àyè ni ó fi ráàyè láti máa wà library báyìí láti máa kátírà láti máa kàwé sí tó láti tó lè jẹ́ ti yóò ṣe researcher láti lè ní doctorate degree ó mí ní pé ìfẹ́ researcher èèyàn fi ó paasi ilé kéwú ó sì researcher ni ó paasi first degree ó sì research now ó paasi second degree ó sì research now ó mọ̀ di PhD holder ní university wo the prestigious University of Ibadan, the only university with Article D. This is not the matter of pé mo jẹ́ UIT. Yes, the only university in Nigeria with Article D is the University of Ibadan. So ibẹ̀ ni Dr. Tọ́lá ibẹ̀ ló ti ṣe first degree, ibẹ̀ ló ti ṣe masters, ibẹ̀ ló ti ní PhD. So wọn kì í ṣeré ní UI o. Láti jẹ́ wípé Dr. Tọ́lá di doctor PhD holder láti University of Ibadan kò ra doctorate degree yẹn kò ra certificate yẹn ó merit yẹn ni ó deserve ẹ̀ ní University of Ibadan fi fún. Therefore Imam Tọ́lá ó qualify to be imam. Ọlọ́run wá ní Imam Tọ́lá ní tí mo fẹ́ ká ẹ má fèsì tí ó dẹ̀ dùn mọ́ mi ká ẹ má fèsì tí mo dẹ̀ fẹ́ kí gbogbo ẹ̀yin concerned Muslims kẹ́ ẹ bá wa bá Imam Tọ́lá sọ̀rọ̀ pé ká má fèsì tó negative o ní tó dájú ní ká má sọ̀rọ̀ rárá gẹ́gẹ́ bí ipò tí wọ́n wà kí hamasa emotion kó má gbé wọn gẹ́gẹ́ bí pé èmi náà ipò tó tóbi bàbá ń ṣírò ìmáàmù Ògbómọ̀ṣọ́ á ka iye àwọn tó ti lo àpèrè yẹn àwọn lákọ̀nsídà bẹ́ẹ̀ náà ní tá bá ń ṣírò bàbá wa ọba Ògbómọ̀ṣọ́ á ka iye àwọn tó ti lo àpèrè yẹn ìyẹn lákọ̀nsídà kì í ṣe ẹni tó bá òdì ẹ̀ presently. So Imam Tọ́lá ìmọ̀ràn mi fún ni pé ẹ má fèsì tó bá jẹ́ pé ẹ fẹ́ fèsì ẹ kí bàbá wa ọba ẹ yìn wọ́n gẹ́gẹ́ bí Kùránì ṣe tọ́ yín níka gẹ́gẹ́ bí Kùránì ṣe ju yín níwèé. Kùránì ní idfa billati hiya ahsan. Gbogbo ìgbà tó o bá fẹ́ fèsì ọ̀rọ̀ fèsì pẹ̀lú ọ̀nà tó dáa. Gbogbo ìgbà tó o bá fẹ́ retaliate in the best way. Fa idha alladhi baynaka wa baynahu adawatun. Ó retaliate débi wípé ẹni tí àwọn èèyàn ti rò pé yé lónìí yóò gbà òní tó wà ní Jímọ̀ Imam Tọ́lá yóò fọn rere yóò yarí yóò bínú sọba Gandhi ọlọ́ni idfa billati hiya ahsan. Imam Tọ́lá ẹ fèsì lọ́nà tó dáa tó bá yẹ pé dandan ni kẹ́ ẹ fèsì. Fa idha alladhi baynaka wa baynahu adawa kẹ́ ẹ fèsì ń kọ́ dáa débi wípé ẹni táwọn èèyàn rò pé ọ̀tá wà láàrin yín ka annahu waliyyun hamimun ẹ tírìtì ẹ̀ bí ọ̀rẹ́ tó jẹ́ wípé bẹ́ẹ̀ bá tí ìgbóhùn rẹ̀ ń jọ́ kan ẹ̀ nílé sùn. Ẹ wo bí Kùránì ṣe wí o. Ọlọ́run wa ni wàá mọ́ yóò là kọ́ ha
illa alladhina amanu ọlọ́run lẹ́nìkan wà ní lè ṣe ń tá a wí yìí kórí tó bí inú kó sì wà nípò tó bá fèsì táyé ọmọ hó ọwọ́ àmọ́ sọ pé ìní fèsì bínú ọlọ́run illa alladhina sabaru ọlọ́run láwọn tí ó lè ṣe bẹ́ẹ̀ làwọn tí wọ́n bá jó ní sùúrù èèyàn ìmáàmù tọ́lé ẹja bá inú onísùúrù ọlọ́run ní wa ma yulaqaha kò sẹ́ni tí ó lè fèsì dáadáa sí ní tí ọ̀dà tó ṣẹlẹ̀ sí illa dhu hadhin azimin ọlọ́run lápá àwọn tó bá jẹ́ pé wọ́n ní ìpín tó tóbi wọ́n wà prestigious lọ́dọ̀ ọlọ́run ọba gan ìmáàmù tọ́lé you are prestigious ìmáàmù tọ́lé you are important ìmáàmù tọ́lé you are great your friends know you are great your enemies know you are great ó kẹ̀jẹ̀ wípé ìbínú máa jẹ́ kéèyàn sọ pé ntọ́ da ọ̀dà kódà ṣùgbọ́n mùsùlùmí gidi ìbínú ò ní jẹ́ sọ pé ntọ́ da ọ̀dà ó lè sọ pé ó da but mi ò fẹ́ ibi tẹ́ ti bá mùsùlùmí gidi ó ní pé ó da o but ìfẹ́ ń tèmi but ẹni tí inú bá ń bí tí Islam ò gáìdì ẹ̀ ntọ́ da ó lè sọ pé kò da ṣùgbọ́n ntọ́ da téèyàn bá fìbínú sọ pé ò da kì í ṣe gbogbo yẹn náà lórí ẹ̀ ò pé sọ́wọ́ àgbà pé ò da ọlọ́run dákun mọ́ bẹ̀ ọ́ ìlú Ògbómọ̀ṣọ́ ọlọ́mọdé ò dàrú bàbá wa ọba Ghandi ọlọ́run bá ní máa kọ́ wọn máa ṣe ìmáàmù Ògbómọ̀ṣọ́ Dr. Tọ́lá ọlọ́run máa bá ní kọ́ wọn máa ṣe ọlọ́run dákun ṣàánú o ètèmi náà ṣe yìí dákun ọlọ́run gbà lẹ́sìn fún mi o wá gbà ní tí yóò tún mú kí àlàáfíà tó tóbi kó jọba láàrin bàbá wa ọba Ghandi Òrùmọgẹgẹ the son of Ògbómọ̀ṣọ́ àti bàbá wa ìmáàmù Dr. Tọ́lá the great imam of Ògbómọ̀ṣọ́ wọ́n á bẹ ọlọ́run gbogbo ẹ̀yin mùsùlùmí àti gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tẹ́bà máa bá a dá sọ̀rọ̀ yìí ẹ dákun ẹ máa bá ní pẹ̀tù sí ni o ẹ máa bá ní pẹ̀tù sí ni o ẹ máa bá ní pẹ̀tù sí ni o gbogbo ẹ̀yin èèyàn ẹ bá mi fi Emmanuel yẹn lẹ mi kíka comment but n tó jẹ́ kí n rí i pé Emmanuel kan bú mi ò ní í pé kò sáwọn ọmọ tí wọ́n lè bá mi hold kámẹ́rà yẹn wọ́n wà available wọ́n ti lọ bí ẹ̀kọ́ tiwọn náà so mi ò dẹ̀ sọ pé mo fẹ́ ṣe program débi pé màá lè sọ wípé ẹni tó fẹ́ bá mi handle program kámẹ́rà kó wà available so èmi náà ni mo fi ọwọ́ kan handle lẹ̀ fúnra mi so torí ẹ̀ mo ṣe rí comment I don't read comment gbogbo tí Emmanuel yẹn ń sọ yẹn ọlọ́run bá ń kọ́ òun náà máa ṣe mo bẹ́lọ̀ fún ọlọ́run bá mi fún ní ìdáyà Emmanuel ọlọ́run ó jẹ́ kí o lè di mùsùlùmí tó bá tí wàá di mùsùlùmí náà ọlọ́run ó jẹ́ kí ọlọ́run bá ń túrísìmì rẹ ṣe tó fi mọ̀ yí pé kò yẹ kó o lè wá sí orí péjì òun péjì kó wá máa sọ̀rọ̀ ó ti yá wèrè orí ẹ̀ ò pé tó ń sọ yìí ẹ̀kọ́ tí mò ń sọ lọ́wọ́ náà ni màá tún fi bá ẹ lò ọlọ́run ní kùránì tiwa sọ wípé idfa billati hiya ahsan ìwọ Emmanuel yẹn mò ń ṣe wá sí fún báyìí o kùránì tiwa sọ wípé sọ pé tó ń sọ sórí péjì mi ni pé ó ti yá wèrè orí ẹ̀ ò pé nǹkan kan if I should take it up with you o ò ní láìkí ara rẹ ní tí ń bá bọ́ tọwọ́ òfin bọ̀ kódà ó sọ yìí pé irú ayé kí ló wá but I will never do that because òun wá insult mi lórí page mi so you know what it takes now tó o bá wá mọ̀ kò bá òfin gan mu tó bá jẹ́ pé ọ̀fẹ́ gbọ́ Kùránì ọ̀fẹ́ gbọ́rọ̀ Ọlọ́run mi ì pè ẹ́ I did not invite you to come here so wọ́n sọ fún ọ wípé o trespass wọ́n lọ béèrè tó bá láwọn lawyers lẹ́gbẹ̀ẹ́ pé kí ni consequence trespasser wọ́n sọ fún ọ wípé is one of the offences tó jẹ́ wípé òfin korojú sí but jẹ́ kí n bá ọ lo Islamic law ní ti Islamic law sọ fáwa ní wípé idfa billati hiya ahsan gbogbo ẹni tó bá sọ pé orí ẹ̀ ò pé ọya wèrè orí ẹ̀ ti dàrú tí bá ń bú ọ tó ń ṣépè lé ọ Ọlọ́run ní ká má fèsì ló dáa tó bá jẹ́ pé ká fèsì ó ní ká fèsì in the best way débi wípé ẹni tó jẹ́ wípé ọ̀tá lòun fẹ́ bá wa ṣe káwa máa bá ṣe bí ọ̀rẹ́ so Emmanuel you are my friend you are my tribal friend tó bá yẹ pé Yorùbá ni ẹ́ tó bá jẹ́ pé òkì ṣe Yorùbá mo sáà ń pọ̀ ọmọ Nàìjíríà ni ọ́ so you are my country friend Ọlọ́run bá ń kọ́ ọmọ ẹ ṣe Ọlọ́run bá ń tún reasoning rẹ ṣe Ọlọ́run wà yóò wà consolidate ẹ̀ fún ẹ pẹ̀lú kó gba Islam tó jẹ́ the religion of peace. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu.